Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ìkí Ọlọ́run ọba àlekí ọlá àti orí ajẹ́njẹ́ tán rẹ̀ tá a mọ̀ sí àlùbáríkà kọ́mọ bá yín láyè káyè tí ẹ̀ ti ń gbọ́ mi tẹ́ ẹ̀ ti ń wò mí. Lásìkò tí mo bá yín sọ̀rọ̀ yìí, orí iṣẹ́ kan ni mo wà tí mò ń ṣe. Ṣùgbọ́n wù mí láti sáré fi iṣẹ́ yìí lẹ̀ fún yín ni. Iṣẹ́ tí mo fẹ́ fún yìí Asina ni, ẹ̀yọ́nú ni, atúndè ni, ajẹ́gùn ni. Tí nǹkan bá lọ déédéé bó ṣe yẹ kó lọ, téèyàn ń rówó tí ò máa ń tí ó ń gbé owó yẹn lọ lọ́wọ́ ẹ̀, téèyàn ò ní àkójọ kankan, ẹni kọ́ lọ ṣiṣẹ́ tí mo fẹ́ fún yìí. Ẹ mọ́ fojú di o, ẹyọ kan àtèjì iná lóògùn tí ń jẹ́. Ẹ mọ́ fojú di rárá, wàláhì ẹ mọ́ fojú di. Ẹ lọ wá ewé ìyálóde pupa tá a mọ̀ sí ewé làpálàpá pupa. Ẹ lọ wá 16 mẹ́rìndínlógún, èyí tí ò lújú rárá, tí ò lu ẹja. Bákan náà ẹ tún lọ wá ewé làpálàpá funfun náà tí ò lújú, funfun tí ò lújú 16, pupa tí ò lújú 16. Ẹ wá mú méjèèjì wọlé. Tẹ́ ẹ bá wò 16 plus 16 ó jẹ́ 32. Ẹ wá gbó. Tẹ́ ẹ bá ti gbó tán, ẹ fi lọ́fíńdà bíntù ẹ dà sí. Sákìtì rẹ̀ tá a mọ̀ sí shaft ẹ kó dànù. Ẹ fi lọ́fíńdà bíntù sí. Tó bá tásìkò tí ẹ fẹ́ lọ sùn, ẹ wá bọ́ sílé ìwẹ̀, ẹ wá fi sanra látòkè délẹ̀. Ẹ gbọ́dọ̀ sún mọ́bìnrin lálẹ́ ẹjọ́ náà o. Ẹ gbọ́dọ̀ sún mọ́bìnrin lálẹ́ ẹjọ́ yẹn. Tẹ́ ẹ bá dẹ̀ ti fi sanra tán, ẹ bọ́ sórí ibùsùn yín, ẹ sùn. Èyí tó dáa jù, tọ́lọ́run bá ní kó ṣeé ṣe kó rọrùn, ẹ wá aṣọ white. Má jẹ́ kẹ́rù ọbọ̀ ẹ o. Wá aṣọ white kó dàbòrà kó máa fi sùn. Kódà kó ṣe towel white tí ò ní colored, tí ò dẹ̀ ní flower, ìwọ dàbòrà kó fi sùn. Tọ́ bá ṣe bẹ́ẹ̀ lénìí, tọ́ wẹ̀ lénìí, tó bá tún dijọ́ kejì tún lọ já 16 míì, làpá pupa làpá funfun, èyí tí ò lújú ni o. Tọ́ bá wá gbó tán, fi lọ́fíńdà bíntù sí, kó dà sínú omi ìwẹ̀ kó fi wẹ̀, ó sì gbọ́dọ̀ jáde, ó sì gbọ́dọ̀ sún mọ́bìnrin. Kò nídìí kó wọ ọṣẹ sára o, kò nídìí ọṣẹ o. Àwọn ewé yẹn ó sì ti wà kó mbẹ́, ó ti wà dànù. Tó bá di ọjọ́ kẹta náà, ó ṣe bẹ́ẹ̀ bákan náà. Lágbára Ọlọ́run, ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ náà lọ máa wo àlá tó máa lá. Lọ máa wo àlá tó máa lá. Ṣùgbọ́n tó bá dáa, tó bá rọrùn jù, ǹbá ní kó lọ ra aṣọ white tó bá dáa, tó nípọn dáadáa, kó máa fi sùn. Ọlọ́run ṣe dáadáa pẹ̀lú yín. Al-Barkola Al-Qur'an. Ẹlẹ́ẹ̀kejì, ẹ lọ wá ìkòló tó bá pọ̀. Ṣé mọ̀ pé ìkòló yẹn la máa ń fi sí ẹnu wọ̀ tá a bá fẹ́ pẹja? Odò tí ó wà lẹ́yìn mi, odò Ọ̀ṣun ni. Tá a bá fẹ́ mẹ́ja ń bẹ báyìí, ìkòló yẹn la fi sẹ́nu wọ̀. Nígbà tá a wà kékeré, a da ìwọ̀ sí odò. Tó bá ti rí, wọ́n fẹ́ jẹ, a fi fa ẹja yẹn sókè. Lọ́wọ́ ìkòló kó pọ̀ níwọ̀nba. Tó o bá wọnú ilé rẹ ní àgbàlá níbi tó mi ń dẹ́gún sí, o lè rí kòló, tàbí bí àbàtà bá wà, ó rí kòló. Mímọ́ rẹ Ọlọ́run. Allahu Akbar, nǹkan pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Bí kòló ṣe lè wù kó gùn tó, tẹ́ ẹ bá gé, èyí tẹ́ ẹ gé lápá ọ̀tún yóò máa mí, èyí tẹ́ ẹ gé lápá òsì yóò máa mí. Ẹ ríṣẹ́ Ọlọ́run.
wá èkòló kó pọ̀, wá èpo ọ̀bọ̀ tó gbó tó fín mú dáadáa, èpo ọ̀bọ̀ tó fín mú, wá gún papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ yẹn, wá gún mọ́ ọṣẹ dúdú, kò bá àṣọṣẹ Ghana, gún mọ́, wá kó sínú ike funfun, kó máa fi wẹ̀, láràárọ̀ ni kó máa fi wẹ̀. Gbogbo òdè yẹn pátá Ọlọ́run ó tú, gbogbo ègún yẹn yóò kú nínú ayé rẹ, ọ̀nà tó dí ó sì là. Ọlọ́run wọlé Al-Qur'an, Ọlọ́run ó jẹ́ kó rí bẹ́ẹ̀ fún yín, torí pé òṣì ajá Ọlọ́run ni. Yursilu man yasha, ẹni ó bá sì wọ Ọlọ́run ọba àlekè ọlá ló máa ń dẹ òṣì ẹ̀ sí. Òṣì tẹ́ ń wò ajá Ọlọ́run ni, Ọlọ́run ò ní dẹ́ sí yín, kò ní dẹ́ sí mi náà. Àní fìnira lu ayé o. Fún ìbéèrè yìí kéyìí tẹ́ bá ní, ẹ pè mí sórí nọ́mbà mi 08037199363 08037199363. Nọ́mbà mi nìyẹn. Alhaj Adéagbo Kamaldeen Raji, Ọlọ́run ọba tó ní ìkápá ayatal kiyama yóò ṣe dáadáa pẹ̀lú yín. Orí iṣẹ́ ni mo wà, mo ń ṣiṣẹ́ ní látàárọ̀ almost all the time. Ẹ̀yin tẹ́ máa ń pè mí, ẹ máa ń ṣe sùúrù. Ọ̀nà pọ̀ gan-an, mẹ́mórì yẹn ó ti full, mẹ́mórì yẹn gan ti full, mo manage ni. Ẹ̀m pé téèyàn bá ti ń kọjá 40, 50, 60, àfikọ́ máa sọ̀rọ̀ ẹ̀ lò. Ẹ já máa ṣe sùúrù. Gbogbo yín tẹ́ ní mẹ́sẹ̀jì lọ́dọ̀ mi, gbogbo yín ni màá dá lóhùn. Aburú ò ní ṣe yín, mi ò ń fojú dìyàn o, mi ò ń fojú dìyàn. Ọlọ́run ó ṣe dáadáa pẹ̀lú yín, Al-Barqa Al-Qur'an. Ẹ dákun ẹ lọ bá mi ṣiṣẹ́ yìí, kẹ́ ẹ fún mi lábọ̀. Ẹ sì bá mi share rẹ̀ fáwọn èèyàn tí owó pọ̀ lọ́wọ́ wọn. Tá a bá ní kó lọ rà yìí, kò lè rówó tí ó fi rà á. Ìnira dẹ̀ ń bẹ, ó ti gbìyànjú, ó ti sú, ó ti náwó. Ni mo sọ fẹ́ nìkan gbòde òun lọ ibìkan, ẹ má máa sọ̀rọ̀ bí tẹ́ ẹ bá lọ fún mi, ẹ má máa sọ̀rọ̀ àwọn èèyàn tẹ́ ẹ bá lọ bá fún mi. Ogun tí ń tẹ̀lé kálukú báyà ni ò jẹ́ kí n sẹ́tàn ṣe fún kó ṣiṣẹ́. Man nama laka nama aleik, òjíṣẹ́ ńlá ní Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ṣe dáadáa pẹ̀lú yín. Nọ́mbà mi 08037199363. Ẹ lọ ṣiṣẹ́ yìí wò, Ọlọ́run ó tú yín sílẹ̀, yóò tú àwọn náà sílẹ̀. Gbogbo ń tà ń bẹ lọ́run lé lórí, Ọlọ́run ó ṣe fún wa. La hawla wala quwwata illa billahil azim. Tó bá tó di wòye àsìkò yìí lọ́la, ẹ máa pàdé mi. Salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu.